mo ní kábíyèsí mo. Inú mi dùn gan ni o. I'm super excited. Inú mi dùn. Mo dúpẹ́ f'Ọlọ́run for yet another year. Orúkọ mi ni Aláyélúwà ọba ẹnjìnìà Nurudeen Olúwadámiláre Ọ̀ṣọ́jà Adébọ̀wálé II Oníkògbó ti ìlú Ìkògbó. Mo ń ṣe ayẹyẹ àjọ̀dún 40 ọdún tí mo dórí ilẹ̀ ayé. Inú mi dẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó dá mi sí, tó jẹ́ kí ojú mi rí 40 ọdún lórí ilẹ̀ alààyè. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Alright, so it is my honor, it is a privilege for me as well to introduce to you the celebrant. Alright, so I'll be giving this very short introduction. I've known the king for a very short while now, and during the period, he is a very, very friendly person.
wọn kì í ṣe irú àwọn ọmọ tó máa ní ta ni wọ ta ló béèrè ta ni bàbá ẹ̀ no he is a very friendly person wọ́n jẹ́ ní tó kó ìmọ̀ra ẹ lè máa bá mi gbàdúrà fún ọ pé wọ́n máa pẹ́ fún wa. Èmi ni ọba Babátúndé Àkànbí Ògúnròmbí Akínlọ́wọ̀ àkọ́kọ́ ọba ti ìlú Ṣàṣà. Wọ́n tí mo lè sọ ń pa ọba ojú pé ó jẹ́ nìkan tó ní sùúrù, ó dẹ̀ máa ń káràmásìkí nǹkan tó o bá fi nǹkan lọ gbogbo agbára tó bá ní ló máa ń sà bí mo ṣe mọ̀ ọ́ nìyẹn. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. gbogbo tí jẹ́ ìlú gbogbo májò tí wọ́n yín lórí àti Èkó àti gbogbo bíkíbi tẹ lára sí tẹ lẹ́gbòtí táwọn ọmọ ìgbógun ń bẹ láyé ọlọ́dàkùnjẹ́ kọ́ máa pẹ̀lú dáadáa ìgbà yín kò sàn wọ́n ìgbà yín kò tù wọ́n lára àgbàkọ̀lá Muhammadu Rasulullah ọ̀dà arúgbó ya ìlú wájú ọlọ́run ọ̀dà abákẹ́tà ya ìlú wájú ọlọ́run ọ̀dà akẹ́kọ̀ọ́ ya ìlú wájú ọlọ́run ọ̀dà akẹ́sùpá ya ìlú wájú ọlọ́run ọ̀dà adáwọ̀ Muhammadu mawula adé خالقه خالقه روحانيين وسليمان وبلقيس روح الله روح الله محمد اللهم الله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم. Thank you. Inú mi dùn gan ni o, I'm super excited, inú mi dùn. Mo dúpẹ́ f'Ọlọ́run for yet another year torí he has always been looking up to year ìwọ́n ti always máa ń sọ pé 40th birthday àwọn adẹ̀dúpẹ́ f'Ọlọ́run pé adájọ́ ọjọ́ pé adẹ̀wà lálàáfíà kábíyèsí wà lálàáfíà àwọn ọmọ ìlú òdàrú dúpẹ́ f'Ọlọ́run. Kábíyèsí is a very humble man, very humble. That Kábíyèsí is a teacher to me, is a mentor to me. He has taught me, wọ́n ti kọ́ mi ní a lot of things. Mo ti kọ́ sùúrù látara wọn, mo ti kọ́ tolerance látara wọn. Kábíyèsí is everything you can want in a father, in a husband, in any man, in every man. Is everything. Mo wá bá kábíyèsí ọba Nurudeen Ọ̀ṣọ́jà ọba tìlú Ìkókó, mo wá bá wọn ṣe ọjọ́ òbí torí wọn lẹ́nu tó bá bá láyọ̀ yọ̀ ó dènà kóun náà yọ̀. Àdúrà mi fún un ní pé ó ti fọmọdé joyè á fi àgbà á fi lò ọmọdé lájọ fi joyè àjọ fi àgbà lò àpèrè náà ò ní gbóná mọ́ndì ọ̀pá àṣẹ ò ní dá mọ́ lọ́wọ́ aṣọ ẹnu ọba ò ní kú kò ní ṣàwọn olórí kò ní ṣàwọn ọmọ ọba kò ní ṣàwọn ọba náà ìlú náà á dẹ̀ tó àbà gbogbo ìlú Àwórì pátápátá ìbàjẹ́ ò ní wọ ọbẹ̀. Mo jẹ ọba gẹ́gẹ́ bí Oníkòkó ti ìlú Ìkòkó ní 2007 ní age of 26 so lẹ́ni 2021 mo pé ọdún mẹ́rìnlá lórí ìtẹ́ mo dẹ̀ pé 40 ọdún lórí ilẹ̀ alàyè lẹ́ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Ìlànà fọ́ ọba pé
o. Kábíyèsí o. Mo sún mọ́ bá níwọ̀n ẹgbẹ̀je. Mo sún mọ́ bá níwọ̀n ẹgbẹ̀je. Mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Ẹni bá rà bá fi lọ bá fojú rẹ̀ ẹgúnlẹ̀ ni ò jẹ́ ló bá fi tẹ̀lé. Ọba lóru kiri o. Lóru dìde ẹ má bínú pé mo bá inú gbogbo pẹ̀lú kan pápá ní dáadáa kábíyèsí ọba lálùbárí gbà. Ọba lóru dìde olúwa dára yáyà. Onígbogbo ẹkùn kìíní o. Adábọ̀ wọlé méjì ìlú gbogbo mo ní kábíyèsí mo bá ní dáadáa. Òní lọ́jọ́ ìbí o. Ẹyẹ ìmọ̀délé bàbá tó bí lọ́mọ. Kábíyèsí ẹ̀yin lọ́mọ òkè mẹ́ta kò ṣe é yájú sí o. Ọmọ òkè mẹ́ta kò ṣe é yájú sí o. Ọmọ àṣemátọ̀ wò ẹ̀yin náà mọ̀ kàn ṣé bọ́lá wọn bá mi ní. Kábíyèsí ẹ̀yin lọ́mọ lọ́dà ìyàyò onímọ̀lẹ̀ ọmọ àfẹlẹ̀ ìjà ọmọ àbíkọ́ tí ojú ọ̀dọ́ ọmọ àbíkọ́ ọ̀dọ̀ ojú ẹ̀ ní ìpínlẹ̀. Kábíyèsí ọmọ onímọ̀lẹ̀ àfẹlẹ̀ ìjà ẹ̀yin lọ́mọ ológun má sá ọmọ ológun má tìtì ọmọ ológun má tìtì kan ṣe ni. Kábíyèsí ọmọ àwórí ọmọ àgbẹ̀bí ayé ọmọ àgbẹ̀bí ọ̀run ni. Bàbá yìí gbẹ̀bí ilé wọ́n gbẹ̀bí òde mi. Ẹ̀yin lọ́mọ wájú ọlọ́kọ̀ tí ń ṣe owó ẹ̀yin kúlẹ̀ ọlọ́kọ̀ tó ń ṣètì tààrà lẹ̀kẹ̀. Ẹ̀yin lọ́mọ káfọ̀ pàgbà káfàtẹ̀wà ẹ̀jẹ̀ àjàkadì. Prime Consort and Narcissist. Well, if I am asked to speak briefly about Kábíyèsí, I think the guy has not done that. Mama Nixon, nobody can want sọ̀rọ̀ pa Kábíyèsí lẹ́yìn ẹni yẹn ò ṣì sọ. Torí pé it is not how long báwo ló ń tẹ̀sí máa ń sọ, but how well. Got to meet Kábíyèsí at a function in Alimosho long time ago. There was Chief Femi Pupano was there to speak. I also spoke, and Kábíyèsí spoke. Since that day, he took a liking at me, and I cannot but just cherish it. And we continue like that. While I was in office, he's always there to guide me and pray with me once in a while. Then along the line, I wouldn't know Kábíyèsí is as young as this. Honestly, I wouldn't know. We are relating like brothers, and of course, a number is a number. Even Obasanjo, we all witness. He prostrated for the. There is a difference between age and position. Not even the position of a number. It's a special one. So Kábíyèsí mo fi àkókò ìgbàdúrà pé ọmọdé lẹ́bi tó yìí ẹ̀ dàgbà síbẹ̀. Ẹ̀mí yá kù nínú àlàáfíà àti ọlá. Ọlá lèèyàn fi ń ṣe ọba láyé tá a wà yìí o. Ọlọ́run kó má jẹ́ wọ́n yín. May you never be poor in your life. God continue to bless you so much that people will continue to listen to you. And tó bá yọkùn lọ gbowó fún. Kò ní gbẹ́gẹ́ ọ̀yọkùn ìṣẹ̀mọ̀ physically. It's a figure of speech. So ẹni tó bá rí ṣe làwọn èèyàn pay attention sí lọ́dẹ̀ recognize. Ọlọ́run bá jẹ́ káwọn èèyàn máa recognize you. You have tried much for your community. I follow the development there. I know how it works. I know the contribution you have made. And God will enable you to do more. You will end up putting the Ikoko on world map. Gbogbo àgbáyé máa mọ Ikoko.
mi ni Ibrahim Alabi Ọ̀ṣọ́jà. Àwa bá kábíyèsí ẹnjìnìà Nurudeen Olúwadámiláre Adébọ̀wálé tu Ọ̀ṣọ́jà. Àwa bá ṣe ọjọ́ bí ẹ lénìí. Inú mi dùn gan. Mi ní nǹkan mi tí mo lè fi wé ju pé inú mi dùn gan láti wà níbí lọ́jọ́ tèmi. Ọba tó ní kí oníkógbó kó gbé 40 years láìpẹ́ á ṣe 50 á ṣe 60 á ṣe 70 á ṣe 80. Ìlú tó jọba lé ní ìlú Kogbo community, ìlú náà ò ní bàjẹ́, ìlú náà ò ní dàrú. Gbogbo akitiyan ẹ̀ kí ìlú Kogbo kó lọ sókè. Àánú Ọlọ́run tọ́lọ́ máa fi ń gbé ìlú ga, ìlú abá àfi gbéga lásìkò tiẹ̀, bẹ́ẹ̀ ló máa rí. Royal Majesty, ọmọ òkè mẹ́ta tí ó ṣe yájú sí Oníkógbó ẹkùn, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Wọ́n á máa ń sọ̀rọ̀ kan, wọ́n á ní ajírọ́ba àtàsùntọ́ba, ẹnìkan súnmọ́ ìbá ju ẹnìkan lọ. Èmi ni àwọn máa ń pè ní olóyè ọba, asùntọ́ba, abọ́bárìn, abọ́bájẹun, kábíyèsí o. Kábíyèsí jẹ́ ọ̀dọ́ jẹ́ pé láìpọ̀ ó tòsí. Kìí ṣe pé torí mo rí ojú wọn. Ẹni tó bá dẹ̀ béèrè ọ̀rọ̀ ló fẹ́ kí ẹ gbọ́. Bí ọ̀rọ̀ bá le títí tó ta kókó tẹ ẹjọ́ tó kábíyèsí. Àwòrán kan tó ní kábíyèsí máa fi ń parí ẹ̀. Tó bá ti gbọ́ ìkúlà o. Tó bá ti gbọ́ ìkúlà o, ọ̀rọ̀ ẹ ti yanjú. Àmọ́ tí wọ́n bá sọ pé ìkúlà, wàá ìwà abẹ́lẹ́ ká máa wo ọ̀rọ̀ ká máa wo ẹgbẹ̀gbẹ́ bóyá Ọlọ́run àbẹ́. Àmọ́ tẹ́ kábíyèsí bá lọ pé ékúlà o, ọ̀rọ̀ ẹ ti yanjú là o. Látìgbà tí wọ́n lè ti jẹ sí ìlú Ìkógbó yẹn, ohun mèremère ló ti ń fi fẹsẹ̀ wọn jáde. Orúkọ mi ni Adéọlá Ọ̀ṣọ́jà. Èní ni 40th birthday dáàdì mi nice, wọ́n wà caring, wọ́n friendly, wọ́n máa ń take care wa, wọ́n ń take care gbogbo èèyàn, wọ́n dẹ̀ ń take care gbogbo ìlú wọn. Olórí Adébùsọ́lá mi, ọkọ ọmọ mi ni èèyàn tó dẹ̀ dá tó generous, ó nice everybody, kò ní gbéraga, kò wojú mi rí látijọ́ tó ti fẹ́ ọmọ mi. Mo ṣáàmú àná mi ni but mo mú bí ọmọ mi, ìwà ọmọ ló hù. Ọlọ́run ò dẹ̀ jẹ́ ká tẹ́ lọ́wọ́ ara wa, Ọlọ́run tí ò dẹ̀ jẹ́ ká tẹ́ lọ́wọ́ ara wa, Ọlọ́run náà wà pẹ̀lú wa títí. Ẹ̀mí àgùn, ẹ̀mí ìyàwó ẹ̀ náà àgùn, àtàwọn ọmọ wọn ò ní rí wàhálà, wọn ò ní rí dààmú lágbára Ọlọ́run. Ìgbà ọdún kan ni a ṣe 50, 60, 70, 80, 90, 100 lọ bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí gúngùn àti àlàáfíà, kò ní rí wàhálà, kò ní rí dààmú. Orúkọ mi ni Gbàdàbíù Ọ̀ṣọ́jà, ọmọ ìlú Ìkógbó, ọmọ bíbí inú mi ni, òun lọmọ bíbí inú mi. Èmi ni mo fi sápèrè kábíyèsí nítorí pé ńgbà t'Ọlọ́run kádàrá wípé òun gangan ló máa wà lórí àpèrè yẹn, bó tilẹ̀ jẹ́ pé a ti ń gbọ́ látara mi wípé òun láti wáyé bẹ́ẹ̀, ṣùgbọ́n a dúpẹ́ f'Ọlọ́run lórí pé ọ̀dọ̀ tiẹ̀ l'Ọlọ́run sọ pé kí ìgbésẹ̀ yẹn kó wáyé lórí ẹ̀. Inú mi dùn gan gidi látara wípé ó bá mi láyé, ó bá mi láàyè, ó dẹ̀ bá mi pẹ̀lú àlàáfíà ara. Inú mi dùn.
mo dúpẹ́ fún ọlọ́run olódùmarè ọba tó ní ọpẹ́ tí kò sí ẹlòmíì àfòun ọlọ́run tí a lè máa dúpẹ́ fún. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ inú mi ṣe dùn tó lè. Please let's give a round of applause as we cut the break. Please a round of applause. Let's clap for Kábíyèsí as we cut the break. So, the power of the mi ò mọ̀ fọ́n máa ní sọ ń pa Kábíyèsí níbi ìlé yìí nígbà tẹ fẹ́ kí n máa sọ kúlẹ̀kúlẹ̀ àwọn nǹkan nípa Kábíyèsí. Nígbà kan sọ lẹ́ẹ̀kan wọ́n ní Kábíyèsí kúnyàn mọ́ra ó jẹ́ ọlọ́yàyà gbogbo nǹkan yẹn kò yà mí lẹ́nu torí láti kékeré a jẹ́ báwo mo ṣe fẹ́ sọ náà. Kábíyèsí ò ń ṣe ọmọ àtàpátá dìde so ní kékeré àjọ máa ń sáré káàkiri àjọ máa ń gbá bọ́ọ̀lù káàkiri wọ́n ṣe máa ń rẹ́rìn bẹ́ẹ̀ náà lọ́dún ṣe ń rẹ́rìn sí kò sí kankan tó yàtọ̀ nípa Kábíyèsí. Fọ́tò tí wọ́n lò fún ibẹ̀ yẹn gbàgbọ́n sẹ̀jẹ̀ sí mi tí mo rí mo ní this is natural because that is who bó ṣe jẹ́ gangan nìyẹn. It doesn't pretend. I'm not sure math. I don't math. We do math together. We study physics. We do chemistry. But today, I thank God. He became a king. I became a pastor. I happen to be sister to so apparently Kábíyèsí is and what would I say about him? A very down to earth person, very straightforward, very dynamic. Kábíyèsí, I hope you can hear that. And it's so many things at the same time. That the one near the Lord, what they left me around at the same time. And he's a very hard-working person. Inú mi dùn gan ni o, I'm super excited, inú mi dùn. Mo dúpẹ́ f'Ọlọ́run for yet another year torí he has always been looking up to year wọ́n ti always máa ń sọ pé 40th birthday àwọn adẹ̀dúpẹ́ f'Ọlọ́run pé adájọ́ ọjọ́ pé adẹ̀wà lálàáfíà Kábíyèsí wà lálàáfíà àwọn ọmọ ìlú òdàrú dúpẹ́ f'Ọlọ́run. Kábíyèsí is a very humble man, very humble. That Kábíyèsí is a teacher to me, is a mentor to me. He has taught me, wọ́n ti kọ́ mi ní a lot of things. Mo ti kọ́ sùúrù látara wọn, mo ti kọ́ tolerance látara wọn. Kábíyèsí is everything you can want in a father, in a husband, in any man, in every man. Is everything. Mo wá bá Kábíyèsí ọba Nurudeen
ọ̀ṣọ́jà ọba tìlú ìkógbó mo wá bá wọn ṣe ọjọ́ òbí torí wọn lẹ́nu tó bá bá láyọ̀ yọ̀ ó dènà kóun náà yọ̀ àdúrà mi fún un ní pé ó ti fọmọdé joyè á fi àgbà á fi lò ọmọdé lájọ fi joyè àjọ fi àgbà lò àpèrè náà ò ní gbóná mọ́ ń dì ọ̀pá àṣẹ ò ní dá mọ́ lọ́wọ́ aṣọ ẹnu ọba ò ní kú kò ní ṣàwọn olórí kò ní ṣàwọn ọmọ ọba kò ní ṣàwọn ọba náà ìlú náà á dẹ̀ tù á bà gbogbo ìlú Àwórì pátápátá ìbàjẹ́ ò ní wọ ọbẹ̀. mo jẹ ọba gẹ́gẹ́ bí oníkókó ti ìlú Ìkógbó ní 2007 ní age of 26 so lẹ́ni 2021 mo pé ọdún mẹ́rìnlá lórí ìtẹ́ mo dẹ̀ pé ogójì ọdún lórí ilẹ̀ alàyè lẹ́ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá síbi ayẹyẹ ogójì ọdún lórí èké ìpẹ́ ojú òní tí yan ẹ̀yin tẹ́ bá mi ṣe tọ́jú ìyẹn bá mi ṣe 50 ẹ bá mi ṣe 60 years ẹ bá mi ṣe 70 years ẹ bá mi ṣe 80 ẹ bá mi ṣe 90 ẹ bá mi ṣe 100 nínú ayọ̀ àti àlàáfíà ara ní òní wáyé tí o ojú owó nǹkan dàda ojú owó nìkan yín òkè òkè lẹ́wọ́ rú sí òkè òkè lẹ́wọ́ máa lọ gbogbo àwọn tó ń wálé ní ní òní wáyé tí pẹ̀lú òkú ọlọ́run ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí gbogbo àwọn ọmọ yín wọ́n á tà wọ́n á di ó ti lè wù kẹ́ lọ́lá tó ọmọ yá jù yín lọ gbogbo ẹ tó bá gbógun tì yín nídìílé ìyá nídìílé bàbá ẹ̀rẹ́ yìí gbogbo wọn ọwọ́ ọ̀tá ò ní tẹ̀ yín o pẹ̀lú òkú ọlọ́run àìsàn kóòdù kò ní kàn yín kò ní kan ọmọ yín kò ní kan aya yín mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní nǹkan àti gbogbo ẹ̀yin tẹ́ wá tẹ́ náwó sí mi àtẹ̀yìn tẹ́ sẹ́ẹ̀dì owó sínú àkáǹtì mi àpò yóò ní pẹ́ torí wọ́n ní àpò dáṣà àbọ̀rọ̀ ò ní pẹ́ àpò yóò ní pẹ́ o. mo tún wá fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ àná mi màmá olórí àti gbogbo àwọn ẹ̀gbọ́n olórí tó wà níbí àtàwọn tí wọ́n fi nǹkan ránṣẹ́ láti òkè òkun tí wọ́n jẹ́ àná mi ojú òní tì wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ ọ́ rí mi ẹ ṣé mo dúpẹ́ àti ṣe lọ́dún rẹ̀ á ṣe tẹ̀lé. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.